àwọn àfáà náà wọ́n mú wáyé tó fi jẹ́ pé ẹ̀yin tẹ́ gbẹ́sìn lórí náà ní ìwà àbàjẹ́ pọ̀ lọ́wọ́ yín báwọn bí tẹ́ ń ṣe ọ̀bá pé yín mọ́ ẹ máa bọ̀ wá sídìí iṣẹ́ oògùn finally bí Jésù tẹ́ ń lọ ọ̀bá pé yín mọ́ ẹ máa bọ̀ wá sídìí iṣẹ́ oògùn finally. ẹ wá sùn ẹ sùn much of sleeping. Fagbero òjòjò ń ṣògùn mi ara ògùn òlé lónìí o òtútù ń pa mí mo wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lóde ọ̀wọ̀ àyà mi já pé ọmọ Yorùbá kò sí bí òṣèlú bó ni Yorùbá ń wò níbo nìran Yorùbá gbójú sí ẹ̀yin bàbá wa lẹ Yorùbá ń bolẹ̀ wà. àwọn fìgìláńtì bẹ́ẹ̀ ká employ lẹ́yìn ọba àwọn tó lówó nílùú ẹ̀ máa gbó lọ́wọ́ wọn fìgìláńtì yẹn employ wọn mẹ́rin kẹ́nu ọba ẹnu bòde kọ̀ọ̀kan. wọ́n ní bàbá ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà ẹ̀yin ò mọ̀ gbà wá mọ́ o lójú yín náà ní gbogbo àwọn ọmọ tó lówó nílùú kọ̀ọ̀kan. ojú ti gbogbo olóògùn tí ń bẹ ńlẹ̀ Yorùbá ojú tì yín kí ló dé. ṣé gbogbo sì jáde fẹ́ pa ẹ̀yin nu Ọlọ́run sì ṣe ẹ̀rí pamọ́ kí ni wọ́n wí. wọn ò rí pa. ẹ̀rí Sunday Igboho pamọ́ kò sì ní kú mọ́ yóò lọ tọ́wọ́ ọdún láyé. àṣẹ o. kí ló yóò lọ. ọmọ Haúsá mélòó òun náà kó ṣẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn akọ́ ò gbọ́dọ̀ wọ orílẹ̀‐èdè bàbá ẹ̀ mọ́. wọ́n níjọ́ àwa Yorùbá ẹ̀ náà ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀wọ̀n iye ọmọ Yorùbá tí ń bẹ láti mọ́lé lọ́wọ́lọ́wọ́. tó yìnbọn sídà ọkàn rẹ̀ balẹ̀. àṣẹ. ẹ mọ̀ wípé àwọn Haúsá gbọ́n. kí ni wọ́n wí. wọ́n gbọ́n. wọn ò ní ẹ̀bà fọ́ olórí wọn wálẹ̀ rí láyé. àwa láàmú wárí bóòlà olórí wọn ò ṣe wálẹ̀ tí ìbá ṣe wípé àwọn Yorùbá jọ́dà lẹ́mi sọ yẹ kí wò sí bàjò kó lóun fẹ́ takù Tinubu. Where are we going? èyàn gbé ọ lẹ́yìn tán ọ fẹ́ fi eyín ògé jẹ. wọ́n kọ́ wa síra wa ni. kí ló dé tóun náà ṣe apply census as a professor. ó sá ti máa ṣá Yorùbá. pé ẹni abálábà ní bàbá. ẹ tún fẹ́ pa Tinubu bẹ́ẹ̀ ti pa àwọn owó lọ́wọ́ ẹ lélẹ́lẹ́yìn pa. ẹni abálábà. àní wọn ò lè rí pa wọn ò lè rí pa kò ní kú. àṣẹ wà àwa náà ò ní kú o. èmi ò tí ì dọ́dọ̀ Tinubu rí ṣùgbọ́n gbogbo mò ń ṣe gbogbo àdúrà tó yẹ kí n ṣe fún gbogbo gbèsè tó yẹ kí n ṣe torí ẹ pé tó gbé ògo wa ni ògo Yorùbá ni kò sí gbọ́dọ̀ wọ́ mi ó sì ní wọ́ mi. àṣẹ wà àṣẹ wà àṣẹ wà. Ajíbádé Ọlámilékan ọkàn rẹ̀ balẹ̀. àmín o wàá ga. àmín o. kí ni wọ́n wí Ajíbádé Ọlámilékan wàá ga. àṣẹ wà. gbogbo ẹni tẹ́ wà lórí ètò yẹn ṣíà ètò yẹn jẹ́ ká yọ mọ̀ wípé we are here agbẹ́tò yìí kalẹ̀ fọmọ Yorùbá ni gbogbo ẹni tẹ́ ń tẹ̀lé wa ètò dábàá tún ṣe àwọn òkígbẹ́ àwọn fọ̀bọ̀n àkójáde ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí. olórí odori ẹ̀mú ni. ìdá ń jò wèrè. kí ni wọ́n wí àwọn fọ̀bọ̀n àwọn tó bá gbé machine gun kalẹ̀ tí ògì ó sì máa dà lẹ́nu ẹ̀ àmọ́ kí ni jà. bẹ́ẹ̀ bá lẹ́rọ plane lẹ́fẹ̀ẹ́ fi jà á ṣe aeroplane yìí máa bọ̀ á jálulẹ̀. nǹkan bẹ́ẹ̀ lẹ Yorùbá fa. kí ni wọ́n wí aeroplane jábọ́lẹ̀ yóò sì jábọ́. nǹkan bẹ́ẹ̀ lẹ Yorùbá. wọn ò tí ì mọ̀ kankan. gbogbo agbára tó tó báyìí bẹ́ẹ̀ lẹ Yorùbá bó ni Yorùbá wá ń wò. Yorùbá yìí tètè bínú. inú tó bí báyìí ọ̀rọ̀ ti dójú ẹ̀. owó sì kù díẹ̀. so nígbà tí wọn ò tí ì mọ gbadé lórí àwọn ọba wa wọn bá ti gbadé lórí ọba méjì ní ìsìn ó rí pé dojú ẹnu farabalẹ̀ báwọn náà wọ́n gba màálù ìbẹ̀rẹ̀ rí bú gbogbo wọn náà nígbà màálù. tó jẹ́ bẹ̀rẹ̀ lákọ̀dọ̀ wọn. àwọn ọba màálù tó bá ti lè gbadé lórí ọba méjì ní ìsìn gbogbo ọba yòókù òmùra. gbogbo wọn ni ó dìde. ẹnì kan ò ní sọ fẹ́ nìkan. ó lágbára o. tí ọlọ́pàá tó bá mú bòròró kan tó jẹ́ kó wọ́n ń sin ni wọ́n pè látàbújá yìí order from above ẹ̀ fílẹ̀. bẹ́ẹ̀ ni. ṣé kò wá sọmọ Yorùbá àwọn ọmọ ọlọ́pàá tó ga ni ọmọ Yorùbá tó bá sì fẹ́ tó ti pé tẹ́ni yóò ṣe lẹ́jẹ́ ká fìyà jẹ wọ́n sì yọ kó o ṣe sẹ́yìn lọ́ba wọ ọ̀gbọ́ kí lẹ ṣe sí. wọn ò rí nǹkan kan ṣe. ojú ogun níbọ̀rọ̀ náà àwọn ọmọ Yorùbá wọn ti ṣe war front àwọn Yorùbá ọlọ́run ọmọ Yorùbá tó ti kú lójú ogun táwọn òbí rẹ̀ ò tí mọ̀ ń lé. ẹ̀rọ ló fẹ̀mí àwọn ọmọ tí wàá dígun ẹ̀kọ́ ọmọ tí ń lọ lú èbó wọ́n jà wèrè lọ́hùn ni. àṣẹ àṣẹ. ọ̀sẹ̀ wọn ò gbà àṣẹ mẹ́ta léra wọn ṣé mẹ́ta àṣẹ ọ̀sẹ̀ tí ò nílẹ̀. kó wọ́n tún papọ̀ jù ní ẹgbẹ́ àṣẹ wà àṣẹ wà ó dàṣẹ. ètò yá gbé kalẹ̀ fọmọ Yorùbá ni bóun ni ọmọ Yorùbá ó sì kú òun òsì bóun ni ó sì kú òun dààmú.
gbogbo ojú tó ń wò wálé ní ọkàn yóò balẹ̀. àmín o àmín o. gbogbo wọn tó ń ṣí àìtò yìí ayé rẹ̀ ò ní dojúrú. àmín. gbogbo bó ṣe ń ṣí àìtò yìí wàá nígbèga. àmín Olódùmarè. ọwọ́ yẹn wàá fi gba oore rẹ. àmín. ìwé ìgbẹ́nu yẹn tó ń retí tó bá ti ń ṣí àìtò yìí wàá fọwọ́ rẹ gba oore rẹ. àmín. 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83. ẹ wo bẹ́ẹ̀ ṣe pàwọn yẹn wà lọ́wọ́. béèyàn bá dorí ahun onítọ̀hún ó yomi lójú. gbogbo ẹ̀yin tó ṣẹlẹ̀ sí Ọlọ́run ó tu ìdílé yín nínú. àmín o àmín o. gbogbo ẹ̀yin tó ṣẹlẹ̀ sí Ọlọ́run ó rọ̀ yín lójú. àmín àmín. ìjọ náà tí wọ́n wá dojúkọ Ọlọ́run yóò tún ìjọ náà ṣe. àmín àmín àmín. torí wípé ó fọ́ báyẹn lẹ́mìí púpọ̀. nínú ìjọ Ọlọ́run tí wọ́n sin Ọlọ́run lọ́wọ́. ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ rí Fádéró. Ọlọ́run ò torí pé wọ́n ṣe yìí sí torí pé kìí ṣèyàn Ọlọ́run ni wọ́n dojúkọ Ọlọ́run ò torí pé wọ́n dojúkọ Ọlọ́run ò mo fọlá rẹ bíọ́ nítorí àkókò yìí Ọlọ́run ò gbogbo àwọn tí wọ́n dojúkọ yìí Olúwa bá dojú wọn bolẹ̀. àṣẹ wà. Olúwa tú àṣírí wọn gbangba. àmín. gbogbo olóṣèlú ni ọba ni tó bá jẹ́ sọ̀pọ́ọ̀tì wọn bẹ́ẹ̀ lọ́wọ́ pààyàn káàkiri ilẹ̀ Yorùbá Ọlọ́run tú àṣírí wọn fún gbogbo ayé rí. àmín o Olódùmarè. Olúwa wá kánjú pa wọ́n. àmín àmín. torí tí wọn bá kú wọ́n tún máa ṣe. wọ́n tún máa rúná lábẹ́lẹ̀. Ọlọ́run pa wọ́n. àmín. àtọkùn. yóò. ọkàn wọn balẹ̀. àmín Ọlọ́run. ẹja fi ọkàn balẹ̀ ọmọ Yorùbá. báwọn ọba ò bá ṣe dáadáa àwa tá àti ìjọba á ṣe dáadáa. ẹja múra kó le. ẹja pera wa ẹja sọra wa dọ̀kan. òjò ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ọba ó ṣú ni. yóò rọ̀. yóò sì padà rọ̀. á dẹ́yìn èèyàn lóhùn lónìí bá a ṣe máa ń ṣe. ẹ̀ẹ́dínlógún ni a fi wojú ọjọ́. tí wọn náà sòkú ayé. tó o sì wá nú ayé àbọ̀ òsínú ayé mọ́ àbọ̀ ti dòkú ayé à ń sọ fún wọn lónìí nítorí ọ̀pọ̀lọpọ̀ ló ti dòkú ayé tí ọmọ yóò wá lóhun olóògùn kò ṣiṣẹ́ yóò lóhun ṣiṣẹ́ iṣẹ́ àwọn òrérè yóò lọ àlákàlà yìí náà ní òun jẹun lójú oorun òun ò tiẹ̀ gbogbo ọjọ́ láwọn tí ò ti dòkú ayé à á béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín á béèrè lọ́wọ́ olójú kín pé ẹ̀rẹ́kùsẹ́ni tí bàbá sọ̀rọ̀ yìí sí ò ti máa dòkú ayé lọ. àti pé kí ni ọ̀nà àbáyọ sí ìṣòro rẹ̀. èyí gbogbo eyín la gbé lọ́wọ́ bẹ́ẹ̀nìkan fẹ́ dọ́là mú un sọ fọ́lọ́hún látara wa ààbọ̀ bẹ́ẹ̀ lọ́hùn sí. kí ni mo wí. àbẹ̀ Olódùmarè. bẹ́ẹ̀ bá ti pè mí ẹ dárúkọ yín bọ́ọ̀ bá tiẹ̀ dárúkọ kan pè mí lásán a sì mọ dọ́ lóhùn. kí ni mo wí tí n bá ti gbóhùn lásán ẹ ló ẹ rọra sa o ẹ dúró báwọn náà o ìlú olè tí ń pè mí ó ti tán tó gbé ọ̀pọ̀lọpọ̀ tí ń wò pé àbá ń forúkọ ṣe kankan ni ṣe kankan nítorí pé àwọn fámìlì kan mọ̀ wò pé ṣe lágbájá náà ní ṣùgbọ́n ká pè lásán àtẹ̀kọ́ ni mo ti ń sọ̀rọ̀ a sì mọ bọ́ wá sì mọ bọ́ tu sáàtẹ̀ bóyá ká tẹ̀ ló fọ́wọ́ tá a máa ń lò ń jọ̀hún máa mú nọ́mbà any number from 1 to 16 mú 3 number or 1 number á dẹ̀ ló á fi túmọ̀ tí ń ṣí ọ́. àkíkà. nọ́mbà studio tó wà lójú rẹ̀ òun lẹ́ẹ̀pẹ̀ sí gbọ́ ìbá mi yé tí wọ́n bá ti ń pèsè bóyá nọ́mbà studio ni a pè ọ́ tàbí kẹ́ ẹ mọ̀ tẹ nọ́mbà sí lójú fóònù ẹni tó bá tẹ nọ́mbà yìí nìkan máa pe orúkọ rẹ̀ fún mi torí èmi ò rí kámẹ́rà èmi ò rí fóònù ẹ máa pe orúkọ rẹ̀ fún mi nọ́mbà báyìí ló mú a sì máa fi dá lóhùn kí ni mo wí. ó dà bẹ́ẹ̀. sáà ní sójú òpó lẹ̀ báyìí ẹjá sójú òpó lẹ̀ ká dáwọn èèyàn lóhùn. máa kàn pé àbíkọ́ text nọ́mbà 10 ni mo mú o nọ́mbà 2 ni mo mú o màá fún mọ́ túmọ̀ tí ń ṣe ọ́ ntẹ̀yàn mọ́ yàtọ̀ sí ntẹ̀yàn ẹ̀sẹ̀ lọ kọ́ 090 090 2017 2017 1999. studio line dápẹ̀ sí nìyẹn o nọ́mbà tèmi ní 080 30 45 63 83 080 30 45 63 83
studio line tẹ́ pè sí 090 20 17 19 99 ìlú Ìlọrin mo wà. Tẹ́ bá ti dé ilé epo Alhaji Prince Muritala Ibrolak Lágbọ́ọ̀bá fọganáísà kan bẹ tó kọjú sílé epo yẹn Alhaji Hasan ọmọ Ẹdẹ ẹ bèrè lè Fágbẹ́rún ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Studio line tẹ́ pè sí 090 20 17 1999. Hello. Ẹ káàárọ̀ o. 090 20 17 1999. 090 20 17 1999. Yorùbá ẹ má jà sùnfà ogun dé fa. Ogun ti wọlé dé. Bẹ́ẹ̀ ká fọkànbalẹ̀ ogun ò ní kó wa lọ. Àṣẹ. Hello. Ẹ káàárọ̀ sà. Ẹ mú nọ́mbà láti ìlú o. Látòǹdó. Ẹ mú nọ́mbà kan from 1 to 16. Number 3. Nọ́mbà 3 àkọ́kọ́ àárín ọ̀tálẹ̀wà. Ṣẹ́gbọ́n Yorùbá mi yé. Mo fẹ́ fi nọ́mbà dá yín lóhùn ní o. Kẹ́ tó padà máa pè ẹni tó bá pè ní ìsinmi àdẹ́rìndínlógún fún ni. Àárín ọ̀tálẹ̀wà ẹ má finú tán yàn. Okay, sir. Torí pé àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ finú tán wọ́n ń gbẹ yín lẹ́sẹ̀ wọ́n ń dìtẹ̀ yín. Àwọn àlákàlà sì ń bẹ fún yín lásìkò yìí. Tọ́ ẹ pè mí lẹ́yìn ètò sórí nọ́mbà tèmi 080 30 45 6383. Studio line tẹ́ pè sí 090 20 17 1999. Hello. Hello. 090 20 17 1999. Ọmọ Yorùbá ewu ń bẹ lóko alóńgẹ́ fúnra ara rẹ̀ gan. Ewu ló ń fúnra rẹ̀. Àfi kí kálukú gbéra sọ níbi abadé yìí. Ìyá tí ń jẹ̀ràn Yorùbá ọjọ́ pẹ́ àmọ́ bí abadé yìí ó ti fẹ́ lé lálejò. Prince Ọmọdé number 3. Ẹni fọkànbalẹ̀ pé yóò ṣẹ́gun. Kí ni mo wí? Fọkànbalẹ̀ yóò ṣẹ́gun. Ṣùgbọ́n ìdíwọ́ ń bẹ fún un. Àwọn orun tí ń sùn kò nítumọ̀ ayé ti fẹ́ máa kógo rẹ̀ látọjú oorun. Kí ni mo wí? Ayé ti fẹ́ máa kó. Ayé fẹ́ máa kó ògo rẹ̀ látọjú oorun. Ṣùgbọ́n tó bá ti múra àádùpẹ́ òun náà mọ̀ náà òun náà mọ̀. Ẹni kó kọ̀ǹfàmù ẹ̀ wá rí bẹ́ẹ̀. Prince Ọmọdé number 3. Hello. Ẹgbẹ́ káàárọ̀. Láti bolẹ̀ tí máa mi sọ̀rọ̀ o. Láti Ọ̀yọ́. Ọ̀yọ́ Aláàfin. Nọ́mbà wo lẹ mú? Nọ́mbà wo lẹ mú? Number 7. Number 7. Number 7. Ẹgbẹ́ báwọn náà. Ẹ mú nọ́mbà kan sí. Number 7. Ẹ mú nọ́mbà kan sí. Number 7 mo mú. Ẹ tún mú mi. Ẹ mú nọ́mbà kan sí. Ẹ mú nọ́mbà kan sí. Number 7 mo mú. Àní ká ẹ mú nọ́mbà mi. Ẹ mú number 3. Àkọ́kọ́ gbogbo tó bá lè mú ìjà tàbí èdè àìyedè wá lẹ́nu ọjọ́ mẹ́ta yẹ yàgò fún. Okay. Ṣẹ́gbọ́n ìbá mi yé ìjà tàbí èdè àìyedè ẹnìkan ó sì lóyún fún yín láìpẹ́ yẹn gbọ́dọ̀ ṣẹ́ o. Ẹ pè mí lẹ́yìn ètò. 090 090 20 20 17 17 1999. 1999. Hello. Ẹgbẹ́ orúkọ yẹ sọ. Ẹ ra ọ̀rọ̀ láti bolẹ̀ tí máa mi sọ̀rọ̀ ẹ mú nọ́mbà kan. Number 7. Ẹ mú nọ́mbà mi. Number 10. Nọ́mbà 8. Àti ìlú wọlé tí máa mi sọ̀rọ̀ o. Ẹgbẹ́ Dubai. Ẹ ń lálàkàlà ìdíwọ́n bẹ lára yín sà nínú àwọn gbé wáyìí.
ẹ̀ ń láwọn àlá tí ò ní túmọ̀ iná wọn gbé wáyìí ẹ̀ ń fa kó ti tóra wọn bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ sà ẹ pè mí lẹ́yìn ètò 080 30 45 63 83 080 30 45 63 83 nọ́mbà tẹ́ pè mí gangan sí lẹ́yìn ètò ni. Hello. Ẹ ra sọ láti bolẹ̀ tí bá mi sọ̀rọ̀ o. Ẹ mú nọ́mbà kan from 1 to 16 number 12. Kí ló dé tá ẹ ronú sà? Wọ́n lè ronú o, àwọn àgbàlagbà sí ní kọ́lá ìfúnpá yín jílẹ̀ máa ga báyìí. Ṣùgbọ́n wọ́n ní ẹ fọkàn balẹ̀ orí ń bọ̀ wá. Ẹ pè mí lẹ́yìn ètò àwọn tábà ṣe sí 080 30 45 63 83. Nọ́mbà tẹ́ pè mí sí nìyẹn 080 30 45 63 83. Hello. Hello. Kí lorúkọ yín láti bọ̀lẹ̀ tí máa fi sọ̀rọ̀? Mo kú ní Ládèkò. Ẹ mú nọ́mbà kan from 1 to 16. Number 9. Number 9. Bẹ́ẹ̀ni. Mr. Mutiu, ẹ múra sọ́rọ̀ àwọn àgbàlagbà o. Hello. Mọ́lẹ́ múra sọ́rọ̀ àwọn àgbàlagbà o. Torí pé wọ́n ń dínà oore yín o. Àwọn oore kan sì ní tọ́fẹ́ wọlé yín o torí pé orí àpèsè lórí yín. Wọ́n ń dínà oore yín ẹ nílò àti múra ṣíṣe àwọn àgbàlagbà. Ẹ pè mí lẹ́yìn ètò. Àwọn oore kan fẹ́ wọlé fún yín ní kíákíá tá a gbọ́dọ̀ ṣe àwọn ìgbésẹ̀ lórí ẹ̀. Ẹ pè mí sórí nọ́mbà mi lẹ́yìn ètò 080 30 45 63 83 080 30 45 63 83. Hello. Hello, sir. Láti bọ̀yẹ̀ tí máa mi sọ̀rọ̀ o. Ìdòwú Sunday ló ń sọ̀rọ̀ sir. Láti ìlú wo? Kaduna South Papa. Láti Kaduna. Ẹ mú nọ́mbà kan from 1 to 16. 16, sir. 16. Bẹ́ẹ̀ni, sir. Wọ́n ní sọ fún ìgbà bá àwọn ìyàwó yín jà o. Okay, sir. Ẹgbọ́ ìbá mi bí jà bá mú ẹlẹ́ wọ́n ní ẹ parí ẹ̀. Yes, sir. Yes, sir. So àwọn orin kan ti ṣe tọ́jú ọmọ wọlé fún yín báyìí. Wọ́n ní kẹ́ lọ́dún àwọn ìyàwó yín nú. Ẹ lọ́dún àwọn ìyàwó yín nú. Yes, sir. Ẹ ra aṣọ fún wọn lówó. Ẹ fi dùn wọ́n nú. Okay, sir. Ó gbọ́dọ̀ jọṣẹ yín lọ o. Yes, sir. Ẹ bá wá ṣe tán ẹ pè mí lẹ́yìn ètò. 080 30 45 63 83. Fagbero nǹkan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá ti sùn. Kí ni wọ́n wí? Èmi ò mọgbọ́n tá a fẹ́ ta sí báyìí o, bó là á ti ṣe. Àmọ́ inú ilé ìkan náà ní wọ́n lù kó dáàmọ́ wọn fi wọn lójú. Tọ̀. Hello. Hello, sir. Láti bọ̀lẹ̀ tí máa mi sọ̀rọ̀ o. Yes, sir. Láti Àkúrẹ́. Àkúrẹ́ ẹ mú nọ́mbà kan from 1 to 16. Ah. Ẹ mú nọ́mbà kan from 1 to 16. Okay, sir. Number 16. 16. 16 àbí 15 mi ò gbọ́ yín o. Ah. 090 20 17 1999. Nọ́mbà tẹ́ pè mí gangan sí 080 30 45 63 83.
a ní láǹfààní àti gbàpè mọ́ torí àkókò wa ọmọ Yorùbá. Fágbénró ẹja ṣe báyìí kí lóhun tá a fẹ́ ṣe sí ohun tó wà nílẹ̀ kí wẹ́ẹ́ má bàa tún ṣẹlẹ̀ mọ́ láàrin ìran Yorùbá. yóò ṣẹlẹ̀ ká mọ́ sùn ní òfin ní ṣẹlẹ̀. ká mọ́ sùn ni. ká sì gbégbèsè ní òfin ní ṣẹlẹ̀. ẹsẹ̀ ní kò ní ṣẹlẹ̀ àwọn eléyìí ti múra tán. wọ́n ti múra ogun tán. gbogbo owó tí wọ́n gbà tó fi ń jiyàn gbé òfin ra nǹkan ogun wọlé ni. náà àwa sì lówó lọ́wọ́ àwọn ò níbọn tá a wọ̀ra ṣùgbọ́n aláyẹ tata a lè ṣe àwọn tẹ́ ẹ bá mọ̀ pé wọ́n ní ìkan lọ́yẹ kó wọn jọ. ó yẹ máa ṣe àwọn oògùn mọ́ yìí ká máa kọ̀ǹfàmù ẹ̀ ṣubú ṣé ìyẹn máa ṣe ká máa kọ̀ǹfàmù ẹ̀ àlùbọ́ yẹn máa ṣe ká máa kọ̀ǹfàmù ẹ̀ pẹ̀tùpẹ̀tù yẹn máa ṣe ká máa kọ̀ǹfàmù ẹ̀ ká wá ẹ̀sọ́sáìsì oògùn jọ. Fágbénró ẹ má bínú o mo fẹ́ béèrè kan ṣé lọ́dọ̀ ti yín ẹ̀yin gẹ́gẹ́ bí àpèsè ìṣègùn àgbáyé ṣé ó ní àwọn ikọ̀ kan tí wọ́n ń dìde látara yín tẹ́ ẹ̀ ń ró lágbára. mélòó la fẹ́ kà ẹnu àwọn táwọn ró lágbára ọlọ́run láyè gan-an a lè sọ tán káfíńwá láwọn físíkálì àbọ̀dọ̀ ò lẹ́ ń sọ yìí. torí ibi tá a bá a dé yìí ó di pé kí ìran Yorùbá ó pagbo kí wọ́n fi oògùn tó dájú kan fi tara wọn lọ́rẹ o wàhálà ti dé. gbogbo ìta ń ṣe iná ṣẹ́kùn tí ọkọ̀ báwọn là ń fi lẹ́nu. ó dáa kí n fi ẹ̀ka eléyìí hùn lẹ̀ nípa ti àwọn tí àìsàn ń ṣe tógun ayé kan tàbí kejì ń bá fínra bó o ní kí wọ́n ti rìn. kí wọ́n bọ̀ sílé Fágbénró pẹ̀lú àṣẹ Ọlọ́run àjọ dúpẹ́ fọlọ́run. níbo lọ́dọ̀ yín tí wọ́n wà á. ọgbọ́n bá mọ̀ wá ń lọrin tẹ́ bá ti dé ilé epo Ibrolac lágbọ́n bá ń lọrin fọgànáísà kan bẹ opposite ilé epo yẹn Alhaji Hasan ọmọ Ẹdẹ ẹbẹrẹ ilé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun ọjọ́ Tuesday nìkan ló mọ̀ dáhìn lóhùn nílùú Ọ̀fà lọ́pọ́sìtì ilé epo bóbá tó wà ní Ọ̀ṣun tẹ̀ aago 8 àárọ̀ sago kọ̀ọ̀sán ní dáhìn lóhùn nílùú Ọ̀fà gbogbo ojú tó ń wò mí ẹ̀ ní dààmú. àṣẹ wà tó ó dáa bí ó bá wá rí bẹ́ẹ̀ bàbá Fágbénró ìmọ̀ràn wo lẹ fẹ́ gba gbogbo àwọn tó jẹ́ akọni bí irú tiyín lórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí. akọni náà sùn mọ́ ní bákọ̀ bá wọn bàbá wa ní. kò yé mi tó. látìlẹ́yìn àwọn ọba aládé ni látìlẹ́yìn àwọn gómìnà ni. ṣèbá àwọn gómìnà kan ni wọ́n bẹ lẹ́yìn Boko Haram. wọ́n fọwọ́ fìnánsì wọn fi gbọ́ ẹ̀ fìnánsì wọn. ṣe mobilize àwọn náà jọ Àmọ̀tẹ́kùn tí wọ́n dálẹ̀ kò wúlò. ìpínlẹ̀ Ondo Àmọ̀tẹ́kùn á kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun bẹ́ẹ̀ o. ìjọba ti kọwọ́ bọ gbogbo ẹ̀ wọn ò jẹ́ wọ́n ríṣẹ́ ṣe ó jẹ́ kó ṣiṣẹ́ ṣe. Àmọ̀tẹ́kùn ti ń bẹ nípínlẹ̀ Ondo iṣẹ́ ń ṣe ń bẹ. Àmọ̀tẹ́kùn ẹ̀ ṣe ń tà ń fi ìwé ẹ̀rí gbàyàn tàbá fẹ́ wò pé a fẹ́ ní Yorùbá sójà kì í ṣe táwọn ọ̀rọ̀ ìwé ẹ̀rí kọ́ àwọn bàbá kan bẹ́ẹ̀ nu nígbà pé tí ń bẹ lọ́wọ́ wọn ju ẹni tó ní pòfẹ́sọ̀ lọ. àwọn fi ìwé ẹ̀rí gbé ọgbọ́n wo ni Yorùbá fẹ́ dá. kí la fẹ́ ṣe. ìlú kọ̀ọ̀kan tó lálágbára kọ̀ọ̀kan ẹ wá mobilize èèyàn márùn ìlú kọ̀ọ̀kan ẹ wá kó wọn sọ́dọ̀ alágbára ẹ máa sanwó oṣù fún àwọn bàbá yẹn láwọn ọdẹ ìbílẹ̀ tí wọ́n máa nu kọ̀rọ̀ kan nínú gbọ́wọ́ kan wọ́n máa gbóbi kọ̀rọ̀ bí táwọn ẹni yìí wà. igbó tó ṣe wípé igbó àwọn baba ńlá wa ni àwọn máa tọ̀hún rìn wọ́ wá wá wọn máa gbé wa sápá wọn síbẹ̀. wọ́n ti gba gbogbo ẹ̀ máa lọ́wọ́ ṣe bá àwọn ọdẹ tí wọ́n ń dẹ náà òru tí wọ́n ń dẹ gbogbo ẹ̀ wọ́n ń rí wọn. bí wọ́n bá láwọn ṣe gbọ́wọ́ kan kí làwọn bá sọ fún àwọn ọ̀wá wa lá o ṣé wọn sọ fún àwọn bá ní. kí ló dé tó pọ̀ bó ṣe pé bíríkótó kó pé bíríkótó ẹ ṣiṣẹ́ tó yẹ ká ẹ ṣe bòńkálẹ́ ọkùnrin jáwọn múra lẹ́gbẹ̀rẹ́. bóyá àwọn ọba ọ̀hún ti gbàgbé wípé ọba tó jẹ tí gbòdìlú ó kọ rè ò ní parẹ́ o. àwọn ọ̀ràn tí eyín owó làwọn wá ọba màálù wọ́n bá ti gba màálù lọ wọ́n ti tán. ó ti tán. ọba màálù la nílẹ̀ Yorùbá àwọn ọba màálù. kí ni mo wí. àwọn ọba màálù ló pọ̀ láàrin wọn. ọba tó bá ti gba màálù tó máa jẹ. tó bá ti gba màálù. ọba màálù la nílẹ̀ Yorùbá lọ́ba Yorùbá mọ́. ó dà. àwọn sọ pé ká mọ́ sùn ká gbára wálẹ̀. ọgbọ́n ni ọkùnrin yìí. àwọn èèyàn ń gbọ́ èmi ń gbọ́ dáadáa Fágbénró àwọn èèyàn tá à ń bá sọ̀rọ̀ ní ẹja bá wọn sọ kí wọ́n gbọ́ dáadáa. ọba màálù la nílẹ̀ Yorùbá. kí ni mo wí. ọba màálù. ọba tí ó gba màálù tí ó gbàgbé po ẹ̀.
ọba tó gba màálù tó gbàgbé tó jẹ́ ọba tó gba màálù tó gbàgbé tó wá sínú ayé ọba tó gba màálù tí ò ní rántí kankan mọ́. kábíyèsí ọlọ́run. ọba kí wàá la jẹ. ọ̀nà wo là á wàá gbé gbà kíní tó ti ń tojú sí. ẹgbẹ́ mi tó ní nọ́mbà mi á máa sọ̀rọ̀ lórí ètò 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83. ìlú Ìlọrin mo wà ìfagbẹ́rò tèmi ò sí bò mí o ìlú Ìlọrin ni ìwádìí ilé epo Ibrahim Klagbọba ilé epo Alhaji Prince Muritala Ibrahim Klagbọba fọganáísà kan bẹ lákọjú sí ilé epo yẹn ẹ bèrè ilé ìfagbẹ́rò ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ ọjọ́ Tuesday nìkan mo fi dáyà lóhùn nílùú Ọ̀fà lọ́sùn tẹ̀ tẹ bá ti dọ́sùn tẹ̀ ilé epo bófàsì yẹn ilé alájà kan bẹ tó kọjú síbẹ̀ wọ́n ṣe rédíónìkì lórí lábẹ́ ilé yẹn ibi alájà kan yẹn Easy Electronics orí òkè rẹ̀ bẹ̀ lọ́fíìsì mi wà ẹ bá ti bèrè àbáfá gbẹ̀rún wọ́n náwó ọ́fíìsì mi sí aago 8 àárọ̀ sago kọ̀ọ̀sán níbi dáhìn lóhùn nílùú Ọ̀fà gbogbo ojú tó wò mí ẹ̀ ní fàìsàn ló gbà. àmì Olódùmarè àmì Olódùmarè àṣẹ wà bàbá Fágbéró kó tó di pé a máa lọ fún tòní mo fẹ́ ká fẹnubà àwọn tí ogun ayé tí nǹkan kan ti dá kilẹ̀ ṣé kò sí ẹ̀bùn kan bóyá tẹ́ ẹ lè jù kalẹ̀ lórí atẹ́gùn fún tòní mo rí pé ẹ ti ju àwọn kọ̀ọ̀kan sẹ́yìn tẹ́lẹ̀ lónìí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ tún rí àǹfààní kan kẹ́ ẹ tún fún àwọn èèyàn. àwọn tá a ti ṣe tẹ́lẹ̀ kan lọ máa wo ètò yẹn àǹfààní ń bẹ lóríṣiríṣi ẹ sáà máa wá Ìfágbénró káàkiri lórí péèjì Ìfágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé lórí péèjì ìgbà wáṣẹ̀ yìí ẹ rí àwọn program tá a ti ṣe tipẹ́tipẹ́ tá a ti sọ àwọn nǹkan tó ní ìtumọ̀ lẹ̀ a sì tún tẹ̀síwájú náà ni ṣùgbọ́n ẹgbà ṣe jẹ́ owó yìí ká tó máa lọ. ewé amílẹ̀. ewé amílẹ̀. ẹmílẹ̀. ewé ẹmílẹ̀. atàjọsí 16. atàjọsí 16. ìyèrè 16. ìyèrè náà kó jẹ́ 16. ewé túdè. ewé túdè. egbò túdè. egbò túdè. ẹ gún gbogbo ẹ̀ papọ̀. ẹ wàá gún gbogbo rẹ̀ papọ̀. ẹ fi ṣe pọ̀nmọ́jẹ mọ́sọ́lẹ̀ kan. ẹ fi ṣe pọ̀nmọ́jẹ. ẹ gé egbò túdè yẹn kékèké sí 16. egbò túdè tẹ́ mú yìí ẹ gé sí ọ̀nà 16. ẹ wàá gún gbogbo ẹ̀ papọ̀. ẹ gún gbogbo rẹ̀ papọ̀. odó oògùn ẹ fi ṣe pọ̀nmọ́jẹ. ẹ fi ṣe pọ̀nmọ́jẹ pọ̀nmọ́ náà ń kọ́. ìjẹ ni ẹ gé sí 16. ẹ gé òun náà sí ọ̀nà 16. bẹ́ẹ̀ bá ti wá ṣe tán ó di jíjẹ. bọ́ ọ bá jẹ tán tiẹ̀ ni ó dà. lórí ètò tí ń bọ̀ wá ẹ gbọ́ wìnrìnwìnrìn. pẹ̀lú àṣẹ Ọlọ́run orúkọ tèmi ò yí padà Ìfágbénró ọmọ Òrìṣàtọ́lá lórúkọ tèmi àpèsè ìṣègùn àgbáyé ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun nọ́mbà mi ní àti WhatsApp nọ́mbà mi 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83. títí dìgbà mẹ́ta tó máa pàdé ẹni gbọ́kú sí ọ. àṣẹ wà. àwọn ò ní gbọ́kú sí mi. àṣẹ wà. ẹni bá wá robi sí mi yóò ṣáájú mi kú. àmì àti Ọmọbọ̀dé Àyàndá dágbére kan. Ọmọbọ̀dé Àyàndá ń lókọ tèmi àátún lọ lónìí àátún padà lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àṣẹ ọba mi Elédùmarè àmọ́ títí dìgbà náà ẹ máa dira kó lé o Yorùbá ò ní bàjẹ́ ó dàbọ̀.